Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ̀wà gbogbo lè ń kọ́? Gist tèmi, wọ́n ní àwọn yèyé mẹ́ta, wọ́n ní wọ́n fẹ́ lọ welcome Queen Naomi o nínú Royal Manor èyí tí wọ́n dé sí. Ẹ mọ̀ pé bí a ṣe sọ fún yín, ibẹ̀ ni wọ́n wà ní ìsìn láti máa ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olórí, nítorí wípé gbogbo ìgbà tó yẹ kán padà sínú palace, àwọn olórí ṣe bẹbẹ, wọn fẹ́ kán padà. Ẹ mọ̀ pé a ti sọ ní gbogbo ìgbà wípé ṣe náà lọ gbé orí màálù sínú Yèyélúwà apartment. So kábíyèsí náà wọ́n dẹ̀ fi ọgbọ́n àgbà, wọ́n fi jù wọ́n lọ. So gbogbo àwọn ará ilé Ifẹ̀ obìnrin náà ti wá ń welcome wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ní ìsìn a gbọ́ pé àwọn yèyé mẹ́ta náà wá láti welcome wọn, ṣùgbọ́n wọ́n ní Queen Naomi wọn ò yọjú sí wọn. Pé wọ́n send message pé àwọn busy. A mọ̀ bóyá òótọ́ àbí irọ́ ni. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ìgbà tí Queen Naomi send message sí àwọn yèyé mẹ́ta, wọ́n nínú wọn ò dùn o. Wọ́n ní they felt so bad. Wípé inú wọn bàjẹ́ lórí message yìí, pé wọ́n dẹ̀ lọ, wọ́n lọ bá kábíyèsí. Wọ́n nígbà tó ti ẹ̀ lọ bá kábíyèsí gan, wọ́n ní parọ́pò wà ńbẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wípé báwo ni Queen Naomi a ṣe sọ fún àwọn pé òun busy, wípé ṣé àwọn jẹ́ bí ará àta ni? Ṣé bí family ni àwọn? Wípé irú ọ̀rọ̀ wo nìyẹn? Wípé ṣé Queen Naomi fẹ́ sọ àwọn di ọ̀tá ẹ̀ ni? Wípé pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí àwọn ti bẹ̀ wọ́n, pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ti ṣe, wípé ṣé àwọn ò tí ì bẹ̀ wọ́n tó ni? Wípé ìgbà tí àwọn ò kí ń ṣará àta, wípé bó ti ẹ̀ busy gan yẹ kán wáyé láti yọjú sáwọn. Bó ti ẹ̀ busy gan yẹ kán wáyé láti rí àwọn. Wọ́n ní wọ́n ṣá bẹ̀rẹ̀ sí lament. Ẹ̀yin èèyàn ilé kì í ṣe nǹkan kékeré o. Kí ló dé tí Queen Naomi fi ní àwọn busy? Ṣé Queen Naomi lè sọ wípé àwọn busy? Àbí Queen Naomi ò lè sọ pé àwọn busy? A lè sọ fún yín. Ṣùgbọ́n bá ṣe máa ń sọ allegedly, nǹkan tá a gbọ́ nìyẹn. So ìgbà tí wọ́n dẹ̀ ro ẹjọ́ yìí fún parọ́pò àti kábíyèsí, wọ́n ní parọ́pò àti kábíyèsí sọ fún wọn pé nǹkan táwọn lè sọ fún wọn ni pé kán fi Queen Naomi sílẹ̀. Kí wọ́n dẹ̀ stay away lọ́dọ̀ Queen Naomi for now. Wípé ojú àpá kò lè jojú ara. Ẹ̀yin náà, ẹ mọ nǹkan tí àwọn yèyé mẹ́ta tí wọ́n gbé ṣe nígbà tí Queen Naomi wà ní palace. Ìgbésẹ̀ wọn ló jẹ́ kí kábíyèsí fẹ́ gbogbo àwọn olórí tán fẹ́. Kò dẹ̀ ṣe nǹkan tó yẹ pé ó dùn mọ́ kábíyèsí nínú lẹ́yìn ìgbà tó ti ṣe gbogbo àṣìṣe yìí. Ẹ̀yin náà ẹ wo nǹkan tí wọ́n fi ojú kábíyèsí rí. Tí ò bá ń ṣe pé kábíyèsí wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n kú fún ìmọ̀ àti òye. Nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ ẹ̀yin ará ilé. So gbogbo nǹkan tó ti ṣe yẹn kò ń ṣe nǹkan tó kéré àbí tó easy fún Queen Naomi láti gbàgbé. It's very hard to digest it àbí kán move on pẹ̀lú life wọn. Wọ́n máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọn ò dẹ̀ ní fẹ́ jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́. Wọ́n ní igi gogoro má gún mi lójú òkèrè láti wò. Gbogbo ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì àti ìbànújẹ́, nítorí wípé gbogbo bí àwọn tí wọ́n lọ mú nǹkan ara Queen Naomi lọ sí ilé olóògùn, wọ́n ń dárúkọ àwọn yèyé mẹ́ta lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wípé àwọn yèyé mẹ́ta mọ̀ ń pa ẹ̀. Àǹtí wa A dárúkọ àwọn yèyé mẹ́ta. M dárúkọ àwọn yèyé mẹ́ta. Wípé àwọn náà mọ̀ ń pa ẹ̀. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ á fura. Yorùbá ní inú ẹ̀dá jìn kò jẹ́ ká gbóòórùn àṣebi. Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV.
Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe ń sọ lọ, ẹ̀yin ará ilé, nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó bá Queen Naomi lójijì wípé báwo ni àwọn yèyé mẹ́ta a ṣe máa support àwọn obìnrin yìí, torí ará àta ni àwọn obìnrin yìí ń gbà yẹn. Kábíyèsí ò tí ì fẹ́ wọn o, wọn ò tí ì di olórí o. Àwọn tí kábíyèsí fẹ́ gangan wọn ò support àwọn ará àta ni wọ́n lọ ń support wípé kán wá fẹ́ kábíyèsí, kán wá di olórí. Nǹkan gangan tí ó fà á tí Queen Naomi tí wọ́n fi ṣe nǹkan tó ń ṣe nìyẹn, tí wọ́n fẹ́ súnmọ́ wọn because wọ́n tún lè mọ irú itú èyí tí wọ́n lè pa. Ẹ̀yin èèyàn lé wọn dẹ̀ mọ nǹkan tí wọ́n tún lè ṣe, so wọ́n ń try láti fi wọ́n sí ààyè wọn so that kò ní sí wàhálà, kò dẹ̀ ní sí ẹjọ́. Èmi ò blame Queen Naomi o. Parọ́pò gangan fúnra wọn, bàbá kábíyèsí, wọ́n ní kán fi Queen Naomi sílẹ̀ wípé ó máa take time, wípé kì í ṣe tipátipá lèèyàn fi ń báyàn ṣe ọ̀rẹ́, pé téèyàn ò bá fẹ́ báyàn ṣọ̀rẹ́, èèyàn ò fẹ́ báyàn ṣọ̀rẹ́ ni, pé kì í ṣe tipátipá. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly, wípé parọ́pò àti kábíyèsí sọ wípé kán fi Queen Naomi sílẹ̀, kán ṣe tiwọn. Wọ́n ní àwọn yèyé mẹ́ta ní pé ó bẹ́tà kan bá wọn sọ̀rọ̀, pé torí fámílì làwọn, kò dẹ̀ sí nǹkan tí àwọn lè ṣe láti fi Queen Naomi sílẹ̀, pé kò sígbà táwọn ò ní máa sọ̀rọ̀. Òótọ́ ni, ṣùgbọ́n kán jẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ náà, kì í ṣe immediately tán dénú palace gìràgìrà náà wọ́n á máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Kán jẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀, tátẹ́gùn bá fẹ́ sílẹ̀, Queen Naomi á heal, wọ́n á dẹ̀ gbà wọ́n padà. Ṣùgbọ́n nísìnyí kán fi Queen Naomi sílẹ̀, kí wọ́n gbàgbé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ láṣepé. Ẹ̀yin èèyàn lé, mo kí yín káàbọ̀ sí orí channel yìí. Ẹ kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà. Gbogbo ẹ̀yin old subscribers ẹ káàbọ̀, ẹ̀yin new subscribers àdúpẹ́, ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tẹ́ yẹ pé ẹ tí ì darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ darapọ̀ mọ́ wa kí ẹ bá máa gbádùn àwọn gist olóyin. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, obìnrin, ọmọdé àti àgbà. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ máa ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ tiyín o. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọ́mọ, á sàn yín sálàáfíà o, àti èmi náà. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.